Africa Content TV. Ìlọsíwájú Fuji music ń jà ẹ́ dàrú wa. Ìtàsẹ̀ ẹni fracas ìfàyèdè òjúbọ. Gbogbo bloggers tó bá fẹ́ tajà. Ẹ̀wọ̀n náà mí láti tajà yín. Ẹ̀yin fi ìjà Fuji tajà mọ́. Ìwọ tá a bá lọ mú tó bá gbọ́, mo tó bá bá bẹ̀ mo fẹ́ nà tútù sí. Ìwọ bàbá làwọn lọ́rọ̀ oṣù pa tó bá gbà tó bá forí pé bọ́ọ̀lù nǹkan kiri bí ìfìlà. Dábìrà lójú àwọn ọ̀tá gbẹ́ngbẹ́. Dábìrà lójú àwọn ọ̀tá ọ̀rọ̀ o. Gbogbo ohun tí bá ti ní sẹ́yìn. Ìníyàn kan lè mọ̀ nílògo gbẹ́ngbẹ́. Yẹ̀bọ̀ mọ̀ pé mo ní iṣẹ́ ní ọ̀rọ̀ o. Gbogbo ohun tí bá ti ní sẹ́yìn. Ìníyàn kan lè mọ̀ nílògo gbẹ́ngbẹ́. Ẹ̀kọ́ mọ̀ pé mi kì í ṣe ní kọ̀rọ̀. Lórí gbogbo olú tí wá lẹ́hùn náà. Sórí ẹ̀ tóhùn mi kọ́ kó lóòótọ́ mi káríkárí. Kó má sì ní sọ òtí dání mọ́. Lórí gbogbo olú tí wá lẹ́hùn náà. Sórílẹ̀ ohun mi má polongo mi káríkárí, kò mọ̀ sí ní táwọn ti dá mi mọ́. Lórí gbogbo ẹ̀dá tí wọ́n lé òdà, tọ́lọ́ dá òlà, yẹ kọ́ mọ̀ pé ayọ̀ bẹ̀rẹ̀ lọ́gọ́rí, yẹ kọ́ mọ̀ pé tí tèmi tó yàtọ̀. Níbi ariwo tá a bá ti sọ fún ẹ náà máa gbọ́ a máa wù ẹ́. Wà á kọ̀.
mi ṣọ́ọ̀dì kì í ṣeré, wọ́n ti dàgbò òrèrè, èlò ìwà òṣìṣẹ́ lé sí. Lọ́tún máa ń gbọ́, àlùjọ òní bàbá tó, èlò ìwà òṣìṣẹ́ lé sí. Sáfì lè pa òṣèlú. Rẹ́bà, àwọn máa ń lọ sí àyíyá. Ọmọ mi ṣọ́ọ̀dì kì í ṣeré, wọ́n ti dàgbò òrèrè, èlò ìwà òṣìṣẹ́ lé sí. Ó yá sí báwẹ̀ àdáni bàbá tó ń ṣe ó ṣe. London.